Inu Ọmọluabi Progressives lawọn tó nítumọ̀ nínú ẹgbẹ APC Ọṣun wà. Arẹgbẹṣọla ló sọ bẹ́ẹ̀. Mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla ti sọ pé gbogbo àwọn tí wọ́n nítumọ̀ tí òye òṣèlú sì yé nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti darapọ̀ mọ́ Ọmọluabi Progressives. Ọmọluabi Progressives ní igun ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n nígbàgbọ́ nínú Arẹgbẹṣọla ẹni tó ń ṣe gómìnà ìpínlẹ̀ náà láàrin ọdún 2010 sí 2018. Tẹ́ ò bá gbàgbé, èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin òun àti ẹni tó gbé iṣẹ́ fún ìyẹn Alhaji Gboyega Oyetola wà lára ohun tí àwọn ènìyàn nígbàgbọ́ pé ó jẹ́ kí ẹgbẹ́ náà lulẹ̀ nínú ìbò gómìnà lọ́dún 2022. Nígbà náà lọ́hùn-ún, bí àwọn ọmọlẹ́yìn Arẹgbẹṣọla ṣe ń pe ara wọn ní top ni àwọn ọmọlẹ́yìn Oyetola ń pe ara wọn ní ìlérí olúwa. Lẹ́yìn ìdìbò gómìnà ní top kásẹ̀ nílẹ̀ tí wọ́n sì yí orúkọ ara wọn padà sí Ọmọluabi Progressives. Nígbà tó ń ṣíde ìforúkọsílẹ̀ àwọn ọmọ igun ẹgbẹ́ náà nílùú Iléṣà, Arẹgbẹṣọla ṣàlàyé pé àwọn olóṣèlú tòótọ́ tí wọ́n mọ̀ nípa ìdìbò ni wọ́n wà pẹ̀lú àwọn. Ó ní àwọn ṣàgbékalẹ̀ ìkànnì ayélujára tí a mọ̀ sí website kí àwọn aráàlú káàkiri àgbáyé lè láǹfààní láti mọ onírúurú ìgbésẹ̀ tí àwọn ń gbé. Ó ké sí àwọn ọmọ ẹgbẹ́ láti má ṣe sinmi kí wọ́n sì máa fọn rere káàkiri ẹsẹ̀ kùkú láti lè mú èròǹgbà ẹgbẹ́ náà ṣẹ. Arẹgbẹṣọla sọ síwájú pé kò sí ibi tí afẹ́fẹ́ Ọmọluabi Progressives kò tí ì fẹ́ dé nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn tí wọ́n sì mọ agbára tí igun náà ní ti ní ìmọ̀lára rẹ̀ nítorí wọ́n mọ̀ pé àwọn olóṣèlú tí wọ́n lérò lẹ́yìn ló wà lọ́dọ̀ wọn. Ó ní kò sí àríyànjiyàn níbẹ̀, Ọlọ́run wà pẹ̀lú wa. Ó sì hàn gbangba pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ràn wa nígbà tí a bá gbé àlàkalẹ̀ ètò wa jáde. Àìmọye àwọn ènìyàn ni yóò tún darapọ̀ mọ́ wa. Nínú ọ̀rọ̀ tirẹ̀, alága Ọmọluabi Progressives Alhaji Azeez Adésìjì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ fún àtìlẹ́yìn wọn. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.